Hello. Ẹ káalẹ́ sà. Bàbá mi ẹ̀ka lẹ́sà ilé olórogún lè tó Babátúndé Balógun lórúkọ mi. Kí lẹ̀ ń là kọjá sà? Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ ìyàwó mi ni mo fẹ́ kí bá mi dá sí. Yes sir. Mo jẹ́ ọmọ 52 years. Ìyàwó mi jẹ́ ọmọ 50 years. Ó sì jẹ́ obìnrin tó dáa. Wọ́n máa fi ń ṣàdúrà fóbìnrin. Ó sì dáadáa bí ọmọ. Àwọn ọmọ wa sì ti dàgbà. Ṣùgbọ́n ìyàwó mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó jẹ́ ẹni tẹ́ pé ó fẹ́ràn ọmọ bíi tẹ́ pé ó ń ṣe wàhálà. Tó bá ti wá dé, àwọn amú yẹn wọ́n ti tó géńtéde mọ́ nídúró. Àwọn ọlọ́mọ á tó bá a máa àtìsí láti gbọ́ oúnjẹ. Lálẹ́ yìí sì tó fẹ́ fàdé wàhálà. Tó jẹ́ pé ó máa ń mú inú bí mi láti ta fẹ́ sọ̀rọ̀ tó yẹ kí èèyàn sọ̀ jáde lẹ́nu. Wọ́n máa jẹ ráìsì láàárọ̀ la. Ẹ̀wà tí wọ́n máa jẹ lọ́tún la. Òun ló lọ gbé. Tó bá wọn ń ṣà. Inú fi bí i ta à. Why must you be doing this? Lẹ́yìn ìgbà táwọn ọmọ ti dàgbà jẹ́ ń dúró. Ẹ jọ̀ọ́, torí pé mi ò fẹ́ sọ ọ́ níbi jìjì, mi ò fẹ́ kúkú kò jìjì torí pé wàhálà tó ṣe tó pọ̀. Mo ń gbọ́ yín lálẹ́ yìí o. Ìgbọ́n rẹ̀ má fẹ́ bá yín sọ̀rọ̀. Ìgbọ́n gbọ́ yín. Mọ́mí wà ń bẹ̀ yẹn. Ó wà. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀. Mọ́mí ẹ kalẹ́ mà. Kò dáhùn. Mọ́mí ò dáhùn. Wọ́n gbọ́ mi. Ẹ ṣe. Ṣé àwọn ọmọ tó wà nù ilé wọ́n sì lè dáná fúnra wọn, wọ́n lè ṣe gbogbo ẹ̀? Gíláàdé tí wà nù wọn. Bẹ̀bọ́n mi ó tún á lọ gbé àwọn ó tún máa ń ṣa ẹ̀wà. Ọ̀tún ń ṣẹ̀wà. Wọ́n dẹ̀ lọ bí iṣẹ́ látàárọ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ wá sọ fún wọn kí náà sọ dáde. Bí ìgbà tí mo fẹ́ kanra jù lè. Ìgbà pẹ́ ń kanra. Èmi máa ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìbínú pé ṣé ọlọ́mọ máa jẹ́ kán pa ẹ́ lójijì. Because you are of age now. Lára àwọn bíi pé ọmọ ẹ̀ kò sókè ọjọ́ alẹ́. Àwọn ọmọ yẹn tí tó bá délé ọkọ wọn, ṣé ọkọ náà bá máa ń ṣẹ́ ni? Kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀sílẹ̀. Maybe just to preserve him to have at least a long life for both of us. Understand yín dáadé. Ọlọ́run ò ní fẹ́ ìméjì sílẹ̀ ẹ̀dẹ̀ ní ṣàìsàn ẹ̀ ní wọlé àìsàn ẹ̀ ní dẹrù àrùká ẹ̀jọ̀ máa bára yín kalẹ̀ mọ́júmọ́ ni. Mọ́mì náà ń gbọ́ mi báyìí. Gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn kì í ṣe pé bóyá ẹ̀ ń kanra mọ́ mọ́mì. Ó dẹ̀ yé àwọn náà. Ó yé àwọn náà. Nígbà bá lọ bí ṣe látàrọ̀ tó tún wá dé tó tún wọ kíchì tó tún ṣe gbá tó ń ṣàwo. Any point. Mọ́ tí màá sọ dáadé. Ń tẹ́ ẹ jẹ́ ká ṣe lélẹ̀. Ṣé mọ́mì ṣá máa ń rest ṣá? Tó ń bá lọ bí iṣẹ́ bóyá weekend wọ́n máa ń rest. Ilé tó yẹ kó fi rest nígbà míì náà. Dípò kó kaṣọ fún wọn. Ìdí ló máa fẹ́ fún ẹ máa ṣe. Kì máa sọ pé bẹ́ẹ̀ lọ jàgbà lọ́wọ́ ẹ̀ pé ní ìgbọ́dọ̀ orí tẹ̀ àwọn ọmọ ẹni kò ṣe. Dáàdì ẹ̀ mọ̀ tẹ́ máa ṣe. Màá fi nọ́mbà mi ta lórí ètò yìí tó bá di ní ọ̀la. Dáàdì ẹ̀ pè mí tẹ́ bá wà pẹ̀lú mọ́mì kí n bá mọ́mì sọ̀rọ̀. Wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ báyìí. Ṣé gbọ́ sà? Ẹ jọ̀ọ́ ẹ pè mí lọ́la. Thank you very much, sir. I really appreciate it. Ẹ ṣé, you're welcome, sir. Ẹ ṣé o. 07048,897 07047,897. Àwọn ìyá wa ń poríṣiríṣi. Àwọn ìyá kan wà. Àwọn náà máa ń sọ̀rọ̀ ọmọ o. Ṣùgbọ́n tó bá náà wá aṣọ lójoojó ọmọ. Ìfẹ́ dárúkọ lórí ètò. Àwọn náà ò ti mọ ọgbọ́n báyìí. Wọ́n lè ṣàdúrà lórí omi o. Ẹ má jẹ́ sọ̀rọ̀ nílẹ̀. Ọlọ́run gbọ́ mi láṣìírí.